ẹ̀yin tẹ́ wà ní ìjókòó wa ẹ kúrò lórí ibẹ̀ mo tún kìlọ̀ fún yín last one ni mo ń fún yín yìí o ó tọ́ mo ń sọ fún yín o ẹ ní fẹ́ dúró wò ẹ má try ẹ ẹ má try ẹ ẹ má try ẹ ẹ rọra kúrò ẹ jẹ́ kí àwọn tó ṣẹ́ǹtẹ̀ máa réèyàn gidi láyìíká wọn ṣá kì í ṣe àwọn elite rọkàn ẹ lọ wá èèyàn tó ní ìmọ̀ gidi bó ṣe àgbàlagbà tó ní ìmọ̀ ẹ lọ wá ẹ̀yin ẹ sọ gbogbo kinní fún kẹ wá máa dúró ẹ̀sùn tẹ ní lọ́rùn ní ayé yín tẹ́ ẹ̀ mọ̀ nǹkan àwọn amúnisìn tó ń lò yìí wọ́n máa rán anybody ẹ lọ wádìí ìgbà tí irú Mobutu tó tí ó tẹ́ńjọ́ sí àná nílùú ẹ̀ tó fẹ́ lọ sílùú àwọn amúnisìn tó ń lò wọ́n jálẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kó máa wá lọ àwọn citizenship tán fún wọ́n withdraw ẹ̀ kíákíá bóyá lẹ mọ̀ àwọn tó ń ran yín iṣẹ́ ìwèrè bóyá lẹ mọ̀ wọ́n ẹ rí ìran wò àwọn gan máa jápa fún yín àbí kí lẹ máa ń pè jápa wọ́n máa ṣe wèrè fún yín wọ́n á ṣe wèrè fún yín ṣebí mi wọlá wípé ìran Yorùbá lẹ́ ń pera yín ni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin bá wò mo ń tèkì time mi nì torí mi ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ àbẹ́kejì kó tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹta ni torí àrùn ìjìnlẹ̀ tọ́nà ń fún mi nì òun nì kí ló dé tá lẹ́yìn ìgbéraga kọ́ o Ọlọ́run o ṣùgbọ́n mo mọ̀ pé irú wọn ò ṣe é pè sọ̀rọ̀ láì ṣe pé o ti gbogbo yẹn agbára yẹn Ọlọ́run gbé fún ẹ tán gbàtọ́ Ọlọ́run dẹ̀ ti wá fi yé mi dáadáa ń sìn tó ti gbé fún mi òun náà nìyẹn o mo ṣe tètè gbé àṣírí wọn síta pé ẹ má tra ayẹ ṣe mọ̀ pé àwa tọ́lọ̀ fún lórí a mọ̀ pé Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè o ẹ máa ń gbọ́ tí máa ń sọ dáadáa náà ẹ mọ̀ pé máa ń sọ pé arrangement ni mi ò ń sọ jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ pé tí máa ń sọ̀rọ̀ orí ni máa ti sọ màá kàn sọ fẹ́rẹ́fẹ́ ni ó dìgbà tán bá tọ́jà kí n tó sọ gbogbo nǹkan fẹ́ gbọ́ lórí ẹ̀. sọ ẹ ṣọ́ ara yín ẹ rọra kó ẹrù yín kẹ kúrò báyìí ẹ kúrò bọ̀ mo lè aṣọ yín ní nǹkan kan plan ti ètò Ọlọ́run fún mi láti ìbẹ̀rẹ̀ dópin ẹ̀ ó wà peaceful mo dẹ̀ máa fi agbára peace hàn yín tó jẹ́ agbára Ọlọ́run tó máa gbé yín kúrò bẹ̀yẹn ẹ rí ìran wò káì ọ̀nà tẹ́ ẹ̀rù láyé ẹ ní fẹ́ rí so èmi á tún fún yín láàyè kẹ lọ ronú ni o ẹ ní right àti má ronú o kẹ má ronú pìwàdà how do you say it ẹ má repent ẹ má ronú o o pẹ̀lú àyín nìyẹn kó tó bá wọn ṣùgbọ́n pẹ́ ní kúrò mo lè aṣọ yín kò pẹ́ mọ́ pàápàá ṣàwárí gbogbo ìyà tẹ́ fi yà wọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn especially láti 6 months láti almost ọdún méjì yìí ẹ san kì í ṣọ̀fẹ́ ẹ máa san máa fi agbára Ọlọ́run tó ń jẹ́ Jehovah wọ̀nyí sẹ́yìn ẹ̀wẹ́ ẹ rọra kúrò jẹ́jẹ́ o mò ń sọ o meanwhile àwa máa lo peace ni mo dẹ̀ máa fagbára peace hàn yín ṣùgbọ́n mi ò lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín o táwọn oppress yín tán bá dìde sí yín mi ò mọ̀ ń pa yẹn ẹ mọ̀ yìí pé few years back mo ti sọ rí ẹ lọ wá interview yẹn mo sọ mo ní tẹ́ ẹ bá jẹ́ kí ebi dá ogun sílẹ̀ tẹ́ ẹ bá jẹ́ kí ebi kó dá wàhálà sílẹ̀ ẹ̀yin tẹ́ ń pera yín lórúkọ yìí ẹ̀ láyà ẹ̀wọ̀n òbí yín dà mi mọ bí security ń ṣe pọ̀ tó mi mọ bí fẹ́ǹsì ń ṣe ga tó mo ti sọ rí o mi ì tiẹ̀ tí ì bọ́ sínú ipò Ọlọ́run rán mi iṣẹ́ ìpè kí n wá dìde lọ ṣe mi ì tí ì bọ́ sí o tí mo ti ń wọ̀n ní àṣọ máa ṣẹlẹ̀ ṣe rí ibi tẹ́ ń tí ọ̀rọ̀ ara yín lọ ìyẹn ọ̀tọ̀ nìyẹn kò kàn mí bọ̀tí pé ní tó wà ní ọwọ́ mi báyìí tọ́lọ́run ṣe ìyanu fún yìí peace ni o mo lè aṣọ yín nìyẹn peace ni bọ̀tẹ́ kúrò lórí dúkìá wa à ń ṣe part of arrangement tó ń jẹ́ Nàìjíríà kò ń ṣe orílẹ̀ àṣẹ mọ ẹ̀ṣẹ̀ tó wà ní ẹ̀ṣẹ̀ chai ẹ mọ tó jẹ́ káì Ọlọ́run mo lè aṣọ yín àwọn onítìbí wọn máa já yín lẹ̀ ní pẹ́lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ rí ìran wò wọ́n máa já yín lẹ̀ ní ẹ lọ wádìí àwọn tán ti lò tẹ́lẹ̀ báwọn náà ṣe wọ́n já wọn lẹ̀ ní ẹ rí ìran wò ẹ ra kúrò báyìí o ẹ kúrò
torí ìyà tẹ́ fi ń jọ àwọn èèyàn wa kò yẹ kí ìyà jẹ wọ́n o. Encroach lórí ilẹ̀ wa o. Ignore wípé a ti exercise right wa àti orílẹ̀-èdè àti ẹ̀dá ìran tọ́lọ́run dá kó ní òmìnira rẹ̀. Ignore ẹ o. But mo fẹ́ kẹ́ mọ̀ pé ó ti tó gẹ́. Enough is enough. Ó ti tó gẹ́ o. Tẹ́ bá decide pé ẹ ń lọ báyìí nísìn, ìmọ̀ràn tí máa fún yín ni pé ẹ hand over fún DG or finance department ministry or something like that. DG finance yín ṣá ẹ hand over fún àti chief justice state yín. Àwọn méjì yẹn hand over fún wọn. Ẹ má ní ẹ ṣe báwọn náà corrupt kò kàn yín, ẹ fi yẹn lẹ̀. Àwọn méjì yẹn hand over fún ẹ máa lọ. Ṣé pé ẹ máa rí wa face to face, a máa bá yín ṣe meeting, Adélé máa rí àbí àìrọ̀ ẹ ti lose opportunity yẹn. Èmi fi àyè yẹn lẹ̀ fún yín ní láàrin ọdún kan tí mo ṣe reclamation notification fún yín. But ẹ ti lose ẹ̀. Ẹ tún wá ń gbéraga. Èyí tó wá worse ni pé ẹ jẹ́ kí ìyà máa jẹ àwọn èèyàn wa. Toríṣiríṣi nǹkan burúkú ń ṣẹlẹ̀ sọ́tà wọn láì ṣá wọn. Ẹ gbàgbé. Ní ìdàtìmí tiyín. Ẹ hand over fún DG finance yín department ministry or something like that. Ministry, yes. Ẹ hand over fún àti chief justice state yín or chief judge, whatever you call them. I think chief judge or chief justice, whichever one. Ẹ hand over fáwọn méjì yẹn. Kẹ́ máa lọ. A lè rí yín, need àti rí yín náà. Kò need. Ẹ̀yin hand over fáwọn méjì yẹn. Ṣẹ́yìn tẹ́ ń fi kú léra yín. Ẹ̀yin tẹ́ pé arrange ni yín. Nǹkan tó common sí ni ó ti mọ yín lára láàrin òṣèlú sóṣèlú yín. Kẹ́ máa fi kú léra yín, kẹ́ máa fi kú ṣe oríṣiríṣi. Ní nǹkan ọpọlọ rẹ, kí ni ṣé ẹ ní ọpọlọ rẹ lẹ́yìn gbogbo nǹkan bàjẹ́ láyé yín, gbogbo ìlú bàjẹ́ lórí yín. Tiẹ̀ ní ṣe ń pín ní. Nǹkan tẹ́ lè ṣe tó jẹ́ dáadáa. Ẹ wá ń pín búrẹ́dì fún ẹ pín ṣú ẹ pín. Ayé yín bàjẹ́. Orí yín burú pa. Ẹ kúrò lórí ilẹ̀ wa. Ẹ kúrò lórí ilẹ̀ wa. Ẹ mọ ẹ̀sùn tẹ́ ń ṣe o. Mo dẹ̀ lè assure yín pé àwọn amúnisìn yín wọ́n máa ja yín lẹ̀ ní. Ẹ rí ìran wò ó dìgbà náà. Ṣùgbọ́n sìn ẹ̀yin máa lọ peacefully báyìí. Mo tẹ́ bá lẹ̀ lọ ẹ máa lọ náà ni. So kò sí ètò kàn mí ẹ máa lọ ni. Bó ṣe wà nìyẹn. Ẹ má bínú pé mo gba àsìkò yín tó tó yìí. Ó ga. Ẹ má bínú torí Ọlọ́run. Bọ̀tá láti fi àlàyé hànra ṣe àlàyé fúnra wa dáadáa. Mo fẹ́ kó yé wa dáadáa ká lọ rò. Kẹ́dẹ̀ lọ wo ìtumọ̀ àṣírí tó jáde yìí. Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè o. In any way, in any form. Kò ń ṣe nation, kò ń ṣe country. Rárá. In any way, in any form ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Kì í ṣe orílẹ̀-èdè rárá. Arrangement ni. Ẹ lọ wo definition arrangement àwọn amúnisìn ni. Àwọn wa lè máa gàba lórí àwọn ọmọ onílẹ̀ gangan tọ́lọ̀ ń ṣoore fún. Ẹ wá ń febi pa wọ́n ẹ̀ ń ṣe wọ́n játijàti. Kábíyèsí Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ ká tuntun gbọ́ o. Ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú pé mo gba àsìkò yín. Ẹ má bínú torí tọ́lọ́run. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín ni. Ó ṣe díẹ̀ tí mo ti bá yín sọ, bóyá yẹn ni mo ní kí n kúkú yọ̀ sí yín lọ́rùn. Ká jọ sọ̀rọ̀ lẹ́ni àfikọ́ Ọlọ́run ṣàánú. Ká gbọ́ gbogbo ẹ̀. Bó ṣe rí nìyẹn o. Wọ́n á kà á fún yín. Ìgbésẹ̀ tí mo gbé wọ́n á kà ẹ gbọ́. Ẹ má wòran, ìyanu ti ṣẹlẹ̀. Àyanu ti ṣẹlẹ̀, but mi ò ní gba ọ̀nà táwọn tó ṣáájú ti gbà. Mi ò ní gbà. Mo mọ̀ pọ́nà Ọlọ́run lélẹ̀ àṣẹ dẹ̀ ni. Wọ́n á sì múṣẹ. Ẹ jẹ́ á máa wòran, ẹ jẹ́ á ní sùúrù. Ṣùgbọ́n pé kò clear sí gbogbo àgbáyé. Orílẹ̀-èdè Yorùbá tó ó clear o. Ṣẹ̀rá àwọn onírọ́ tán wà láàrin mẹ́rin. Ṣé ẹ ti rí wọn? Wọ́n yẹn ṣe wọ́n rán játijàti. Wọ́n jókòó lórí irọ́. Wọ́n máa ń sọ náà, wọ́n ní àgbá òfìfo, yes, ló ń dún worowóró or something like that. Empty barrel ni wọ́n máa ń land sound. Àgbá òfìfo ni wọ́n. Wọ́n mọ̀ pé orí òfo làwọn jókòó dé. Wọ́n mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ orílẹ̀-èdè táwọn ń pè. Wọ́n pe Nàìjíríà nation, Nàìjíríà kìíní kan jáde ọ̀fọ̀. Ní ibo kẹ̀, packaging, irọ́ àti irọ́, arrangement. Ẹ má jẹ́ aṣọ jù bẹ́ẹ̀ lọ. Àwọn náà mọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣọ́ra yín o. Òótọ́ mo sọ fún yẹn. Ẹ rọra kó ẹrù yín jẹ́jẹ́ kẹ̀dẹ̀ hand over
fún DG àti chief judge yín ní state tó jẹ́ tọmọ Yorùbá ló bá tán. Ẹ ṣe yẹn ẹ máa lọ náà ni ẹ rí ìran wò. Ẹ má bínú gbogbo ẹ̀yin IYP of DRY, ẹ má bínú pé mo gbàsíkò yín, mo yọ sí lọ́rùn lénìí ni. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run wà pẹ̀lú wa, a máa gbúrò ara sáyọ̀ àtàláfíà. Ẹ má wọrí, ìyanu ti ṣẹlẹ̀, Ọlọ́run kúkú ti ṣe ìyanu, ó ti fòpin sí gbogbo ìyà tó ṣiṣẹ́ yìí, ó ti fòpin sí, ó ti fún wa lórílẹ̀-èdè wa. Káwọn olórí burúkú yìí kúrò ní orí ilẹ̀ wa, wọ́n dẹ̀ máa lọ, wọ́n máa kúrò, ẹ jẹ́ á máa wòran, ìyanu ti ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run wà pẹ̀lú wa o. God bless you.